mo oníyan dídì náà sí mi. Bàbá àdúgbò bàbá àdúgbò bàbá àdúgbò bàbá àdúgbò bàbá àdúgbò àyànmọ́ ògbó orílẹ̀ lẹ́jọ́. Destiny drives humans life. Epo oníyan gidi náà sí mi. Bàbá àdúgbò ó fi nǹkan òun tó sọmọ dúdú yíyó wá lábẹ́ bó ti wù kó rí ìbànújẹ́ kó máa ń ṣe dàpọ̀ máa yọ wá. Ohun àfọwọ́ sórí màá fún ẹ lówó yẹn kókó fún láńlọ́ọ̀dù à ń dúpà rẹ ni má wọlé máa sẹ̀ǹdẹ̀ sí. my vice ṣàánú ẹ ràn mí lọ́wọ́ ọlọ́wà ṣàánú yìí ẹ wò mo dọ́dọ̀ ṣe àmà tó lẹ́yìn ní kí wọ́n bá sọ̀rọ̀ ẹ ṣàánú mi ọlọ́wà dúró ti vice. mo lè ro ẹ tó bá rí ẹ sìn á sọ pé èèyàn rí èèyàn ìròyìn ẹ tí mò ń gbọ́ ò dáa. àwọn ọ̀tá mi ni wọ́n rọ́ọ̀pù mi ni wọ́n ò fẹ́ràn mi ni vice. mo lè ro ta ló ń ro mọ́tò tó wà lásìkò. ibi ìbò lọ gọ́gọ́ nìyẹn bàbá ńlá kú olórí burúkú ni ọ̀nà yẹn kò náìsì rárá o kò náìsì rárá ó gbà mọ́tò ẹ̀ fún ni kò náìsì rárá kò náìsì. mo lè ro tó mọ̀ pé láti ìgbà tí mo ti mọ̀ ẹnu gáréjì o ò wa mọ́tò rárá wàtúwà tó máa ń. wọn ò náìsì ni àwọn ọ̀nà yẹn ò náìsì bíi ká máa sìn wọ́n ní kí ó nà ní kí n máa bọ́ gbéyàwó lọ bí iṣẹ́ kí n máa gbọ́mọ lọ skul kí n máa wẹ̀ fún lásìbọ̀ọ̀nù ó dẹ̀ fẹ́ gbọ́ owó kó pé wọn ò náìsì ni ẹ ò bẹ́ẹ̀ ṣe wà yìí fáìsì ẹ̀tọ́ sẹ́yìn kò sólówó tó fẹ́ràn wa olówó ò fẹ́ràn wa mẹ̀kúnnù wọn ò fẹ́ràn wa tí gbogbo olówó àjọ yìí ni ayé wa ti dá wọn ò fẹ́ràn wa. gbẹnu ìsàn olówó wo ni ò fẹ́ràn tálíkà wọ́n sọ pé obìnrin ló ń fowó kó dẹ̀ mú tí kiri wípé wò mọ̀ ju ẹ lọ. ẹbí ò kó fóbìnrin sa. ò fóbìnrin ló. fáìsì mi ò kó fóbìnrin pàfọ́mánsì mo fi fóbìnrin mi ò kó fóbìnrin fọwọ́n máa ti fóbìnrin kan sí tó bá ròyìn fáwọn ọ̀rẹ́ náà tó máa wà kí ṣe mi ò fóbìnrin lówó ọlọ́run fún mi lówó. pàfọ́mánsì ló ń fún un. ṣé pàfọ́mánsì náà ló wá gbaṣẹ́ lọ́wọ́ ẹ báyìí. ṣẹ́ni fáìsì tẹ bá lè ràn mí lọ́wọ́ tẹ bá jẹ́ kí n máa já tíkẹ́ẹ̀tì fáìsì máa surprise yìí torí mo kàn máa ń lálàá pé mo ń fàwé ya ìwé wo ni mo ń fà ya ẹ̀ mo wà lọ́dọ̀ pásítọ̀ mi nígbà tó pray bá ní tíkẹ́ẹ̀tì ti já mo lọ rẹ̀ mi pé tí màá lè já tíkẹ́ẹ̀tì gáràjì wá kí n máa já tíkẹ́ẹ̀tì bíi film house wá ní gáràjì ẹ̀ ló dáa níbẹ̀ mo ti ń ṣiṣẹ́ gbogbo tí mo ti tẹ́lẹ̀ yẹn kì í ṣọ̀nà mi. mo lè rò mo ṣáà sọ pé tíkẹ́ẹ̀tì ló fẹ́ já. ṣé tí n bá kó tíkẹ́ẹ̀tì náà fún ẹ ṣe lè búra fún mi pé owó mi á máa pé. owó yá pé fáìsì owó yá pé kò nídìí kí mò ń ṣe lè yá pé orí àtọwọ́ yóò bá pé fáìsì ẹ ti mọ́ ní police station tó bá dọjọ́ keje tẹ́rí pé mo ti jìyà ẹ̀ wá bẹ́ẹ̀lì. èmi ò ní bá bẹ́ẹ̀lì ẹ̀ ibẹ̀ ló máa kú sí tó bá ibẹ̀ ló máa kú sí wọ́n mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá dàrọ̀ lọ tó bá bá mi lọ́fíìsì máa fún ẹ tíkẹ́ẹ̀tì. the five àwọn tí ń ṣe ẹ fáìsà ogun kankan sa empty ni mo sọ fi education kọ̀ọ̀kan ní mi. ẹsẹ̀kẹsẹ̀ ló ti fẹ́ dì nira fún mi. the five the five. ìròyìn ayọ̀ kan ni mo ní fún un bẹ́ẹ̀ lóògùn àná gbogbo ló ti sùn dáàdì mi pè mí ó pè mí ó béèrè gbogbo yín ní kọ̀ọ̀kan gbogbo ẹ̀ jẹ́ kó yẹ kí àlàáfíà yẹ kó wá ó dẹ̀ ní kí n jẹ́ kó máa yé yín báyìí pé ní agbára Ọlọ́run bó ti máa di next week Monday kò máa wọ Nàìjíríà yìí. mọ́mí ẹ̀ mí yẹn. bó ṣe sọ nìyẹn. Ọmí ṣe lọ ṣọ́ọ̀pù dáadáa pé. bóyá mi ìdóhùn ọkọ mi mọ̀ lórí àwọn. àwàdà mọ́ mi pọ̀ àwàdà yín pọ̀ látọ̀ ti lọ látọdún yìí tó yẹ kó wọ́n ti máa padà mí ò bìlíìfù o. ṣé kò wà ní wálé ni nígbà tó mọ̀ pé òun fìyàwó lẹ̀ ó dẹ̀ fọmọ sílẹ̀ sí Nàìjíríà mi. ó máa lé ló sọ yìí. so mọ́mí ẹ mí ni pé gbogbo wa tún máa fi ojú wa ẹ̀rí dájú wa padà. agbára Ọlọ́run
ó máa wọ̀ bó ṣe sọ ní àdúrà ká máa gbà ọlọ́run jẹ́ kó gbé wa lọ́run láyọ̀ àti àlàáfíà ó dẹ̀ balẹ̀ sí bí láyọ̀ àti ó dẹ̀ bá gbogbo wa náà láyọ̀ àti àlàáfíà. Bàbá àdúgbò bàbá àdúgbò bàbá àdúgbò bàbá àdúgbò. Láti airport ọdún fún mọ́nítọ̀ yìí, àwọn ẹ̀sẹ̀ kí ni, lágbọ́n trace ní ibà. So, ọgbọ́n wá ṣe ń bá ẹ̀ kò sẹ́yẹ́ bí àwọn ṣe ń bí o. Ókè lọ́kọ̀ wọ́n sọ. Where's the money? Where's the money? Where's the money? Where's the money? Over. Get up! Hey! Ọ̀fẹ́ kọ́ mọ̀ pé ọjọ́ mi owó ọdún kan. Oṣù kẹta ló tó wà nínú ìyá náà fún mi owó mi. Mo dẹ̀ mọ̀ pé ọ̀kí ń ṣe yàn bẹ́ẹ̀. Nǹkan tó mú mi tó mọ́ fi wá fún rárá mi nìyẹn o. Kí ló dé? Bàbá yìí ṣe rí èmi náà mọ̀ pé oṣù mẹ́ta tó ti gorí ọdún kan. Àwọn ọmọ wọn máa yọjú sí mi. Nítorí pé mo mọ̀ pé tí mo bá dé báyìí, mo dé tẹ̀rù ni. Ṣé rí bí mo ṣe wà yìí inú ìdùnnú ni mo wà. Torí pé ọkàn mi ti ń bọ̀ ó tiẹ̀ ti dé tán báyìí kó kàn dẹ̀ wọlé ni sọ̀rọ̀ mi yé yín ṣẹ́ni tó bá ti wá dé àti owó ọdún kan àtòṣù mẹ́ta tí mo jẹ yín sílẹ̀ àti another 1 year gbogbo ẹ̀ máa kó wá fún yín lódìndín. Ọtí sọ̀rọ̀ ń sìn. Mo mọ̀ pé ó jẹ mi owó rí. Àwọn eléyìí tó lọ pé ló jẹ́ kẹ́mi náà tọ́wọ́ wá. Ìgbà yẹn ní Yorùbá pípọ̀ wọ́n máa ń sọ pé ọmọ Ìgbò fẹ́ràn owó. Ẹ fẹ́ràn owó náà tó bá jẹ́ tìyẹ ẹ fẹ́ràn owó. Ṣùgbọ́n ẹ kọ́kọ́ yín balẹ̀ ṣe ti pọ̀ bí mo ṣe sọ yẹn tẹ́ bá ti rí mi lálẹ́ yìí ẹ̀ jí rí mi láàárọ̀. Ìwọ ló sọ bẹ́ẹ̀ o. Ìwọ ló sọ bẹ́ẹ̀ o. Mi ò parọ́ rí. Tọ́jú yòójú o, tó wọ́n yẹ o. Bàbá Ìgbò ọ̀dà ẹ ṣe ẹ máa retí mi o. London yẹn gbogbo bí mo ṣe struggle tó mo máa struggle o iṣẹ́ wo ló kò ti máa ní mi bá wọn ṣe bẹ́ẹ̀ tí bá ti pa owó yẹn wọlé báyìí nǹkan kan àpọ̀tún happen right tó máa pa owó yẹn lọ́lọ́ mi ìyàtọ̀ fún yẹn o lè escape bill nílùú òyìnbó owó náà ni owó gas ni owó tẹlifóònù gbogbo nǹkan tó máa ń rí dọ̀jẹ́ ó lè dọ̀jẹ́ tó bá sọ pé owó èkó ló ń gbé kò ń ṣe tèkó nìkan owó London Amẹ́ríkà ibẹ̀ náà ló ń gbé táàsì ló fẹ́ sọ ni àbí kí ló fẹ́ sọ náà mo wá struggle títí mi ì ṣáà lè fa àwọn fámìlì mi sílẹ̀ mo yí gà láti wá bá wọn especially ìyá yìí àtàwọn ọmọ mi bá mi struggle bá mi jìyà púpọ̀ up till now ó dúró tì mí gbogbo bí mo ṣe wà lọ́hùn yẹn ó dúró ṣinṣin tí mo dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tí mo ní kí n máa bọ́ ní kí wà dùn mọ́ gbogbo lè tún ṣẹlẹ̀ sí mi ṣe wàhálà gan
ó ṣe wàhálà gan-an ìní dúró fún ẹ ó ṣẹ̀wọ̀n ó ṣẹ̀wọ̀n náà yes all for good wá ohun tó wá ṣẹlẹ̀ sí mi gbogbo owó ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ àwọn ọ̀rẹ́ mi friends ló gádà wọ́n sọ pé ẹ̀jẹ̀ kan hàn mí lọ́wọ́ dẹ̀ ràn mí lọ́wọ́ fún ló tó tó owó yẹn ni mo expect wọn fi establish sílùú yìí look at what happened can you see not only that wọ́n tún lose some more báwo ni mo ṣe fẹ́ ṣe láì mí sí gbogbo wàhálà yẹn everything náà gbogbo up on zero ni. Dáàdì tó lè wọ́n ní máa bẹ̀rù sùúrù ló máa ṣe sórí gbogbo àjálù tó ti ṣẹlẹ̀ nílé mọ̀ pé Ọlọ́run ti dáwọ́ ẹ̀ gbogbo ibi tó ti ṣẹlẹ̀ ọmọ ìpè ó ti dópin báyìí ire látọ̀dọ̀ Ọlọ́run wá ni Ọlọ́run máa ṣe sùúrù yẹn ojú ọ̀rẹ́ ìgbìmọ̀ jù bẹ́ẹ̀ lọ ayọ̀ mi fẹ́ bẹ̀rẹ̀ because wọ́n sọ pé ìlera ló gbọ́rọ̀ tí ìrònú bá pọ̀ jù ó ń dá àìsàn sínú lára ẹ̀ tó ayọ̀ mi wọ́n bẹ̀rẹ̀ má ronú mọ́ lọ́tì tó bá bẹ̀rẹ̀ sí ní ronú sí tí a bá tún dá àìsàn sí lára kí lára fẹ́ ṣe láti ẹjọ́. Padà láyé ilé kó lọ bó kó sọ lẹ́wọ̀n. Orí wẹ́gà kó lọ́jà ni kó lọ bó wọn nira pléyà náà ni. Wọ́n ní kó lọ́jà wà. Ṣé kíláàsì mú náà? Báyìí ṣe ti báyìí lọ́gbà bá báyìí lọ́gbà máa ti ti báyìí lọ. Fún àná ká yìí mú ti jáde. Àbúrò àti ọlọ́ àwọn ọmọ ti ní. Gbogbo ọ̀rọ̀ ló gbọ́n ẹ̀ kọ́tí sílẹ̀ pé irojọ́ kúkú ṣí kúrò bíjọ. Lọ́nà sọ fún ẹ. Mo lè wà lórí ẹsẹ̀ mi 3 hours. Agbèdì sí mi jáde, agbèdì sí mi. Ìyàwó ọlọ́run mú tí, àwọn ọlọ́run tí, wọ́n lọ ti ń pa. Ṣé ọtí tí mi mú lọ lé lọ fún mi yìí nìkan? Gẹ́ ìdúró mi. Èmi ni ẹ ká sọ ìjẹkúnlẹ̀ ọwọ́ mi dà owó lẹ́mi wọ́n béèrè náwó ẹ̀. Ó ti yé mi náà pé torí tẹ̀ ṣe wá nìyí èmi fún ara mi bẹ̀rẹ̀ àti yọjú sí i àmọ́ bàbá ẹ̀ ọkọ mi àwọn náà sọ pé kémi má dára mi láwọn pé àwọn àwọn àbàmì fún ó sì láwọn àyọjú sí i. The same story kò síjọ́ tí wọ́n béèrè náwó ẹ̀ pé wọ́n débí wọ́n wá béèrè owó mi wọ́n máa sọ story fún mi ni wo this time around mo ò bá story wa o ṣó yẹ kó fún mi owó mi tó o bá ti rówó lé sọkọ jáde ó sì pé bàbá yẹn ó sì wọ́n máa rọ́mọ kò sí kí ló kàn mí pẹ̀lú bàbá wọn máa rọ́mọ sí nǹkan tó sọ ní last time ni ìgbà tó máa sọ̀rọ̀ fún mi ó sọ pé tí bàbá yẹn ó dé ìlú òyìnbó ó máa fún mi owó náà dà mọ́ rí ìsinú another story wọ́n mo rẹ́ gbogbo agbọ́n méjì yẹn sí wọn àti pé Yorùbá lọ sọ pé ojú ló máa fojú ṣàánú tó jẹ́ bẹ́ẹ̀ ojú àná ìgò Ọlọ́run ò ní tó kọ́ pa mí. Ẹ wò ó babaláwo Ọlọ́run ní jẹ́ kójú àná yín bíbí fún mi ṣé ní tó yẹ kéèyàn ṣe náà lè ṣe ojú àánú náà ló dà ó dẹ̀ lérè. mo ráyè o mo rẹ tó bá ti mọ̀ pé o ò ní owó tó máa sún mo fún ọ̀sẹ̀ méjì. ọ̀sẹ̀ méjì. nǹkan tí wọ́n fẹ́ sọ fún ẹ ni mo sọ fún ẹ tó bá ti rówó mi sàn jókòó ilé nílé tó rówó mi sàn gbà ẹ lọ́mọ mọ̀ pé yíbo ó fẹ́ràn owó. mo fẹ́ gbọ́ kankan mo fẹ́ gbọ́.
bàbá gbélérò àkókò kájọ sọkọ́ nìyẹn má ṣe báyìí. èmi ò kó gbogbo èyí tẹ̀ ń ṣe yìí. ìjọba àgbàgbọ́ bébí sí lájọ́ torí ọlọ́jọ́ náà o a má ṣe báyìí o ṣe àyíké mo bẹ́ẹ̀ ni. fàájìlẹ̀ la fẹ́ wá ṣe ń bí báyìí náà ẹ náà adẹ̀dẹ̀ dítọ̀ ẹ̀ mú mi wọ yàrá ṣé mi jẹ́ mú gùn ni. kíni gan ọmọ yìí tí mo ti náà ni. èló gan lẹ́tì ẹ̀ náà. má ṣe báyìí ó dà mọ́ bẹ́ẹ̀ nítorí ọlọ́ bó ti jẹ́ kan ìṣẹ́jú kan péré mi ò pẹ́ tó bẹ́ẹ̀ náà ìṣẹ́jú kan kí ni kó bẹ́ẹ̀ náà. mo mọ bó ṣe ń ṣe yín gbogbo eléyìí ẹ lè jẹ́ tán. àwọn ọlọ́wà yóò parí. ẹ má wọrí tó bá di next week à ṣe kí ni à ṣe nọ́mà. next week ó tẹ̀ lọ́pàá lẹ́yìn. irọ́ òní àtàjà alẹ́ òní ẹ ṣe kókó. báwo ló ṣe ṣe báyìí torí ọlọ́ tágbówó ló fẹ́ mọ̀ gbọ́n bó ṣe máa ṣe sí. èmi ò fọjà alẹ́ ṣeré rárá. torí gbà mí tí irú bí ìsìn tá bá kàn tí gbogbo ẹ̀ bá tó bá tí gbogbo ẹ̀ bá àwa fáìn gbogbo ẹ̀ kàn abala advice. mo lérò mo kéré ju àgbẹ̀. irọ́ à ń ṣe kíní sẹ́rí ibi wọ́n máa kún wọ́n wá yọ kíní design òkè yìí wọ́n wá gbé síbi abẹ́ gíláàsì ẹ̀ wá sún mọ́ bí ẹ̀rẹ́ àgbà rẹ̀. wọ́n ní developer mi. ní rárá ní ẹ̀ máa sásùn báyìí kíní torí kí DSTV yẹn lè clear kíní ọjọ́ tó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ mi kí ló sọ fún mi. ẹni tó bá di àárọ̀ ọ̀la kí wọ́n gba tíkẹ́ẹ̀tì ní ọ́fíìsì mo dẹ̀ dé bẹ́ẹ̀ dẹ̀ kó tíkẹ́ẹ̀tì fún mi. àtijọ́ tètè wá kó tíkẹ́ẹ̀tì fún ẹ níbo ló wà. tọ́sẹ̀ ní mi ò tí kò wá àti díẹ̀ ní last week. àti díẹ̀ ní ó jẹ́ ẹjọ́ mẹ́jọ bẹ́ẹ̀. owó ọjọ́ mẹ́jọ ló ti san. ọ̀dọ́ ni mo dẹ̀ sọ ẹ̀ wò tẹ́ bá bí ilé bèsì lálẹ́ rẹ̀ mo ṣe sọ fún mi pé wo tọ́ bá ti kó ń bí o mo máa mú lọ sílé fáìsì àmọ́ kí lọ ṣàlàyé fún ọ o mo fẹ́ kíkí nìyẹn kó máa jẹ́ ẹ̀ẹ̀kan lóṣù ká lè rówó yẹn ká máa fi ṣe nǹkan kìṣì ohun tí mo torí ẹ̀fẹ̀ ṣe nìyẹn. bẹ́ẹ̀ ni sà. so bèbè sílá ló máa mú ẹ wá sílé mi. ẹ rà ṣàkíyèsí pé ó máa mú ìwá pé ó máa tẹ̀lé mi kákàtẹ̀ ìjọ fi ṣe bí kọ̀tọ̀ ṣe kákàjọ rìn kájọ́dọ̀ yìí mo mọ̀ lọ́yìn. tó o bá tẹ̀ wá wá sílé mi o ò láago tó lè fi pè mí. bẹ́ẹ̀ ni àbájáde mi ti kú láti last week sir. abájọ ti fi ń pè ẹ́ tí fóònù ò lọ ó pa fóònù àbí. ẹ rà ṣàbájáde kú ni sà àdèmí náírà dìbò láti ọdún kan àtàwọn ọdún gbé ta sọ́mọ́ wa lọ. súnmọ́ mi bí. ẹ má jẹ sọ ẹ sà. súnmọ́ mi bí àbọ̀lórí burúkú ni súnmọ́ mi bí. ẹ sà fáìsì ẹjọ sà ẹjọ. jẹ fáìsì o fáìsì ẹjọ máa ẹjọ rẹ fún ẹjọ rẹ fún mi sà. ẹjọ rẹ fún mi sà. ọ̀nà yẹn ló máa pẹ́ ó mọ nǹkan tó máa ẹjọ ṣẹlẹ̀. bá mi bẹ ṣe àná. ojú mi dáadáa jọ tó fẹ́ gbaṣẹ́ bẹ́ẹ̀ sà. sọmọ tó ṣèlérí. bẹ́ẹ̀ sà. ojú tó bá ti kówó tíkẹ́ẹ̀tì wa bẹ́ẹ̀ sà. kí n tiẹ̀ mọ́lé fọjọ́ méje. sleep of tongue sà. so ọdún kan lè máa ti. bẹ́ẹ̀ sà ẹjọ bá mi bẹ ṣe àná. ẹ jọ sà. bẹ́ẹ̀ sà. ṣé wọ́n ṣe fẹ́ wà ní ọjà ẹ̀. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. lọ́wọ́ fámìlì ẹ̀ káwá sọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì lẹ́mọ̀ ló. ẹ fáìsì ẹjọ sà. ẹ máa tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sí la. ẹ kó máa lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sí la. kó máa lọ bẹ́ẹ̀. kí ká lọ bẹ́ẹ̀. kó máa lọ bẹ́ẹ̀. táàtù bẹ́ẹ̀ bí ẹ o. kó máa lọ bẹ́ẹ̀. ẹ bá tún bẹ́ẹ̀ bí ẹ wẹ̀rẹ̀ o. Up national progress. Up national progress. Ká tó máa bá ìpàdé lọ. Mo ní mẹ́sẹ̀gì pẹ̀lú Vice. Wọ́n náà fẹ́ bá mi sọ̀rọ̀ before ká tó handle ìpàdé. Pé ká kọ́kọ́ jẹ́ káwọn sọ ọkọ̀ tó wà nínú àwọn ẹjọ́ ìjẹ́ ká gbọ́n láyé ká gbọ́n ọ̀tọ̀ fẹ́ sọ. olórí tuwali. Up national progress. Up national progress. olórí Yes. ẹjọ́ bàdó wọn ló fẹ́ fi sùn. Bàdó. wọ́n ní ṣe ni bàdó tó bá ní fáwọn ọmọ fún wọn lówó àwọn kọ̀ǹdọ́tọ̀ nǹkan kan táwọn bá tètè yọ owó jáde ẹ̀ṣẹ̀ ló fi ń dá wọn lóhùn àlùpàmọ́kù ló ń fi wọ́n ṣe nínú gáràjì láìpẹ́ yìí ni májì àgbèjì fẹjọ́ ẹ̀sùn wípé ó ṣèkan ó kù díẹ̀ kọ́mọ ẹ dákú olórí ìgbà tí mo gbọ́ nípa bàdó kò dá rárá o àbí májì àgbè kí ló ní mo wí. bàbá kò ní bàjẹ́ up national progress ẹ wo bàbá ẹgbẹ́ ò ní bàjẹ́ lórí yìí kò ní bàjẹ́ nígbà tí wà tí ló ń ṣe bàdó ṣùgbọ́n ẹgbẹ́ jẹ́jẹ́ ni bàbá bàdó lánàá bàdó lónìí tọmọ bọ́ bá kọ tí ó bá kó tíkẹ́ẹ̀tì lẹ́jọ́ ó bá já tíkẹ́ẹ̀tì lásán bàdó àṣẹ kí ni agbálẹ́ṣẹ̀ gbàgbàgbàgbàgbà kí ló dé bàbá lánàá ọlọ́run ló yọ ọmọ mi ọmọ wọn yóò lu tíẹ̀tà láti máa wọ kọ ọmọ lance hospital ni ọlọ́run ló pa ẹni lọ́wọ́ àwọn egbò kí ló dé. Bàdó ago you don't say anything. Síta kí ni nǹkan tó ń jẹun lórí ẹ̀ náà jóná tó bá jẹ́ pé oníṣọ́lápá ìyẹ́dẹ̀ kó máa fi jà kiri ni dámínú ṣùgbọ́n pẹ́pẹ́ jẹ́ ni ṣe àwọn ògbà gbégbé ìwọ kan ti ń dékò àgbà lọ ṣe ó mọ̀ ẹgbẹ́ tó wá pẹ́ẹ́sì ibi tá a jókòó sí ìwọ náà ń bọ̀ wá jókòó síbẹ̀ ṣé bóyá fẹ́ darí ẹgbẹ́ tiẹ̀ nìyẹn kò tẹ́ ẹ fún wa ṣe báyìí náà ojoojúmọ́ wa sọ fúnra pé ẹgbẹ́ union kò
ló tó yẹ kó ojoojúmọ́ ìwọ nìkan ló máa pariwo bàdó tẹ́gbẹ́ ìjọba owó ẹ̀kọ́ rẹ̀ kọjá lọ sílẹ̀ yín ẹ má bẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ máa lọ́wọ́ o lórí tèmi kò ní bàjẹ́ o ẹgbẹ́ union èmi àfi kọ́lé mọ́lé èmi àfi bí ọmọdé mọ́ gbogbo owó tí mo bá rí màá rán ọmọ mi lọ sílùú òyìnbó ìwọ tó bá ti wá mọ̀ bẹ́ẹ̀ kọ́wọ́ ọmọ ìsásọ́ ẹ jẹ́ ká tún ẹgbẹ́ ìsìnlẹ̀ láì ká bàjẹ́ kò bàjẹ́ lórí àwọn bàbá tó fi wá síbẹ̀ kò dẹ̀ ní bàjẹ́ lórí èmi kò ní bàjẹ́ lórí ẹ̀yin náà o ẹ jọ̀ọ́ mi ò fẹ́ wàhálà mi ò fẹ́ ìjọ̀gbọ̀n tó bá bóni mọ́tò sọ̀rọ̀ pé kó já tíkẹ́ẹ̀tì tí ó bá bẹ̀rẹ̀ ságírí tí ò bá já wà á dẹ̀ fi sílẹ̀ sẹ́mi nǹkan tó yẹ kó ṣe ni pé kò dẹ̀ mú rìpọ́ọ̀tì wá sókè lọ́nà tí wọ́n á bí níjẹ́ kó lóòdù ní sódẹ̀ tán nígbà tó bá dẹ̀ lùsọ owó lé ní lọ́la wọn ò ní kọ́ kó tó já níjọ́ kẹta gbàdó ìwọ kọ́ ló sọ fún mi lánàá pé mọ́tò kan wọ́n sẹ̀ fi lù ẹ́ pé o fẹ́ ra owó ẹ̀ o pé kí n jọ nínú owó ẹgbẹ́ kí n yá ẹ̀ for 6 months tó má dá padà ẹ̀sùn ìwọ ẹ̀ náà ló wá fẹ́ bẹgbẹ́ ìjẹ́ operational progress. Venture. How do you get? Actually, on tó wà ní mo ti sọ Africa ni mo lè send the story láti àwọn bí mo máa sọ́ka tó ṣe competition. Ṣáàgàlò. Kí ló ṣẹlẹ̀? Ẹ máa ṣe àbàbà ọ̀dọ̀ pé lílo àbá ṣàlàyé fún fáìsì mọ̀ wé lílo àbá náà. Wọ́n tó ṣẹlẹ̀ ni pé ìyàwó mi lóyún àbá ìsìn ìyàwó ẹ̀ ti bí wọ́n sí àwa ṣe gbómọ tó àbá máa ṣe nọ́mbà ọjọ́ àbá máa ṣe nọ́mbà ìyàwó. Síbẹ̀ kò sọ àdájú ló máa sanwó èso náà. Operational progress. Bàbá àdúgbò bàbá àdúgbò bàbá àdúgbò bàbá àdúgbò àyànmọ́ ògbógun orílẹ̀ lẹ́jọ́ destiny drives human's life èkó mòrù oníyan díjì náà sí mi bàbá àdúgbò Bàbá àdúgbò ọmọ ní ọmọ àdúgbò fọ́nà yìí. Olè ó ń tayò bí ẹni tí ò ní exposure. As usual ìwọ ló mọ action tó ń ṣe mo ní kó bá mi gbọ́n sí bó ṣe máa ń bá mi gbọ́n sí àkọ́rí kan dá ẹ tó bá rí kó dà. Yeah, do you know the meaning of nǹkan tí mo sọ? You see there's difference between exposure and kéèyàn kàwé. Exposure ọ̀tọ̀ kéèyàn kàwé ọ̀tọ̀ torí àwa kan ti travel far abroad báyìí and exposure better àwọn tó kàwé rẹpẹtẹ okay ọ̀pọ̀ ọ̀tẹ̀ ó kàn dọ́rí kiri àdúgbò ó mọ ẹ̀ǹtì bá ló mọ ẹ̀ǹtì ló mọ ẹ̀ǹtì right àdánrí sọgbàsọgbà ọkọ̀ ìyá lámọ̀lá ó kàn dọ́rí kiri àdúgbò ni he knows nothing. Wáyé wá nígbà tó ń jó lòun wá ní bó ṣe lọ lóye mọ́. Wait. Ní ilé ayé ẹ, in your life, don't you ever sọ̀rọ̀ ẹ̀ sí mi mọ́. What are you talking about? Mo ní mi fẹ́ rú àkàrà yẹn, my friend, get out. Ta ló sọ fún ẹ pé mi rí nǹkan mọ́? Experience mo fi tayọ yìí wọlé fún mi. Ẹ má jà mí o, ẹjọ́ tọrọ yín bí ìṣẹ̀lẹ̀ ìjà ẹ mú kẹtẹ máa kẹ máa lọ. Bàdúgbò. Olójú ẹ ṣe fàwé. Ó ṣàmọ̀ pé dáàdì yóò kì í ṣe ìrìnlẹ̀. Mọ́mí ó yẹ kí ẹ understand gbogbo tẹ fún mi kò tó 10,000 báwo lè fẹ́ kí n manage ara mi ráìsì díẹ̀ ẹ̀wà díẹ̀ kò sáta gbogbo ń bẹ̀ kó sówó náà lówó yóò lè tó mi.
bẹ́ẹ̀ ni. ẹnu tó dé mi ò lè mi lọ́wọ́ kó má fún èmi náà ò lè mi lọ́wọ́ kí n má fún kí ni ló dé ọkùnrin ṣe máa farada ṣùgbọ́n tó bá fi máa di next week ó ti wà lórí make sure pé àbúrò ẹ̀ kọ́ ọ fún bóyá bá mi sí ilé páàkì má dẹ̀ yàgò bí o mo ti bọ́ mọ́ ẹ̀. Ó dàbọ̀ mọ́ mi. Ó dàbọ̀ kọ́ o ṣe jẹ́jẹ́ o. Yes, ma'am. Ṣẹ́rí tẹ bá ti jáde lẹ́nu ọ̀nà géètì wa yìí ẹ̀yin ẹ lọ tààrà bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn the first turning by the right immediately tẹ bá ti lè turning the right ẹ ti rí kí ọ̀sìn kan lẹ́yìn àwọn olóògùn ló wà níbẹ̀ ẹ máa bọ̀ rẹ̀. olóògùn dáàbì fún mi. ẹ wo èyí tí mo rí nìyẹn mo ti complain sí ti mo ti sùn everyday ilé onípàdé ló máa lọ jókòó sí a ní òun ò lè jókòó sí ilé o fún wa fi òun ṣe ra òun léṣe àfi tóun bá mú ògógóró yẹn lòun fi ń pààrọ̀ rẹ̀ ẹbí ọmọ kan tó ṣẹlẹ̀ sọ́rọ̀ yìí tí ò ṣẹlẹ̀ sẹ́ni kan rí o. dáàdì tó sìn kí ni mo fẹ́ ṣe nígbà tí mi ní kówó sẹ́nu bá sọ̀rọ̀ mo ti sọ ó ti sú mi mo jẹ́ kó yẹ mo ní ọlọ́run ló ní ìgbà àti àkókò ọlọ́run ló mú gbà wá nígbà tí nǹkan dà ó dùn ìdákejì ẹ̀dẹ̀ tún dé nìyẹn kéèyàn gbà bẹ́ẹ̀ trial period ni a lè máa overcome ẹ̀ irọ́ ni o tó bá fi máa dé báyìí a ti yọ kẹ́rì. ní ẹ̀dá di ọ̀tẹ̀ ti dá ṣe sọ pé tí bá lọ síbẹ̀ sí máa bá. ìbẹ̀lẹ̀ máa bá sẹ́ẹ̀ ìbẹ̀lẹ̀ máa bá. ẹ wò bí ṣe ń kò bí ọ̀dọ̀ ìlú tí bá dẹ̀ ti fojú mi mọ̀ báyìí wọ́n ní àtúnṣe wà. ẹ wò inú mi á dùn. àtúnṣe máa wà. tọ́lọ́run bá lò ní fún mi láti bá sọ̀rọ̀ kó dẹ̀ gbọ́ inú mi á dùn because tójú bò bá ti òun ojú ń tì mí mo dẹ̀ bóyá kójú tẹ̀ yín náà tó rọ̀ rẹ̀ ojú òṣè ní tì mí mọ́ mi fún mi ojú òṣè ní tì mí. ẹ wò. bàbá àdúgbò bàbá àdúgbò. Sẹ́kínà bàbá mi lọ sí ọ̀dọ̀ yàrá nípa bá mi wò bóyá o ti gbé mo ti gbé náà mẹ́tọ́ náà gbé mi kó sọ fún yín pé bá mi fẹ́ ní àwòpá tẹ̀ka kiri tó o bá ti bá kó ránṣẹ́ sílẹ̀ kó o gbọ́dọ̀ pẹ́ o mọ̀ yàtọ̀ kankan o olùkọ́ mọ̀ ẹ́ má pẹ́ o. ayọ̀ ẹ̀yẹn ó yọ ó lọ ayọ̀ jẹ́ ìta yẹn ó mú ẹ̀rí wá yeah fantastic fantabulous. Ọlọ́run ló fún ẹ ṣe máa fún ẹ méjì. òpè ní ẹ òpè ní ẹ. Ọlọ́run ló fi ṣe lónìí. níjẹta tẹ̀lé mo nà níjẹta. níjẹta náà. ìbọn fún wọn yẹn tayọ yẹn ta ló kọ́ ẹ oṣù ọ̀pọ̀ olùtíjà. bàbá àdúgbò bàbá àdúgbò àyànmọ́ ògbógun orílẹ̀ lẹ́jọ́ destiny drives human's life èkó mọ̀rù oní. mo wò náà. bàbá àdúgbò Ọládẹrin ọ̀rẹ́ mi Ọládé elephant ọlá ká má tayọ lọ má nà ní ìṣó má nà Ọládé elephant. bàbá mo sálọ ni. èmi ò bẹ́ẹ̀ sálọ ni ẹ ti bẹ́ẹ̀ wọ́n ní ọmọ fẹ́ gbé jù sí mọ́. yóò ṣẹlẹ̀. dájì fún mi wọ́n wí bẹ́ẹ̀ ń dẹ̀ bá bẹ́ẹ̀. pé kí ni ṣàbọ̀ ọdún mọ́tò alọ́rọ̀ púpọ̀ láti sọ ọ̀rọ̀ wo la kí ni láti sọ. ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí wọnú mọ́tò. má yẹ ká fi fàájì lè. wọnú mọ́tò. sọ ní sọ bí náà
turn left, turn right, forward march, back march, you enter motor, sleep motor, kí ló dé? Bàbá àdúgbò, turn right, forward march, back march, bàbá àdúgbò, bàbá àdúgbò, bàbá àdúgbò. Bí tètè rí ẹ̀yìn inú mi ò dùn sí rárá. Inú mi ò dùn sí o. Sórí bá ṣe ń lọ yìí, bí ẹ lọ lé ẹ̀. And first thing tomorrow morning, gbọ́dọ̀ wá rí. Alọ́rọ̀ púpọ̀ láti sọ. Mo ti gbọ́. Alọ́rọ̀ púpọ̀ láti sọ. Mo ní mo ti gbọ́ kan nínú ẹ̀ ò dùn sí ní tèmi yé mi. Jẹ́ wo ló yí ẹ? Ìyá mo ti gbọ́. Ìgbà ló dé bọ́ tẹ́rẹ́tà, aláṣọ kan tó do nígbà aṣọ. Ìgbà yìí ló tún dé bó lówó onílé rẹpẹtẹ tí kò ní kankan wá. Ìgbà eré ni mo yàn, orí mi máa takò mí. Mo kọ ọwọ́ mi sọ́rí, ẹni iwájú ni mí o, mi ò ní dẹ́, mi ò ní dẹ́ ní ẹ̀yìn. Apá àdúgbò. Ó yẹ kó yé yín náà. Mo sọ fún yín, mo ṣe pé òun èmi náà kì í máa ti wá sí school bọ̀. Ìgbà tí mo wà ń lé, dáàdì kan fún mi dé ní Fọládọ́là fún mi ni. I was fed up too. Boys, kò sówó náà ni dáàdì ń sọ, kò sówó rárá, kò sówó. But ó yẹ jágbe kò sówó lọ́kàn sọ láti bí oṣù kan sìn. Ṣé dáàdì no dey sort you again at all? Because me I no understand o. Bàbá o, tí ẹ̀rọ mọ̀ ló ń sọ bàbá. Owó kò easy. Ẹni tó wà ní school, àwọn parents ọ̀dẹ̀ wà okay. All you should expect kò lówó lọ́wọ́. Kò easy na economic country ayé dẹ̀ bad kan. So kò ń ṣe fọ́ọ̀tẹ̀. But ẹ̀yin boys, ṣé òkú máa fara pamọ́ fẹ́ni tó máa sìn ni? Mo lè parọ́ fún yín. Bí ṣe wá sí school yìí gan, owó tó bá mi dé school kò tó 10,000 naira. Bó mo lè para mi nàgbà tó ṣe pé mo gbé nǹkan míì síta pé mò ń ta. Kò sówó lọ́wọ́ popsi mi, mo dẹ̀ lè para mi. I just have to manage what they gave me. Honestly. Ní àṣàmú pé a sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. So ọdún mo ṣe àṣọ ẹni pé nǹkan tó sọ fún wa nínú economics orí ó máa fẹ́ jáde nínú exam so mo jẹ fẹ́ kó mọ̀ budget ni topic and wọ́n sọ fún wa pé what is money. So money may be defined as anything that is generally acceptable as a medium of exchange. So all that my baby repeat, what type of money? We have coins, we have foreign, we have paper. So very long. So automatically make sure you on your own. Hello, how are you? Hey, stand up. Everyone guys so along for you. I like it, Baba. Girlfriend, me lay now. Who what again? You don't know. How many did you tell you? Ilu pe le le boy. Ẹgbẹ́ ìmọ̀jẹ̀ bọ̀ ẹ máa jó. So ẹ kọ́ máa ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ ìmọ̀jẹ̀ bọ̀. Kí ló gbélé? Bẹ́ẹ̀ kọ́ bá ń bẹ̀rẹ̀ Ta làwọn guys yẹn gangan náà? Kúnlé, wọ́n sọ pé òun J-boy náà gbà yìí. J-boy, ta ló jẹ́ J-boy? J-boy, sórí náà gbà yìí kan, J-boy kan ni. Tí J-boy bá ń sọ̀rọ̀ náà gbà yìí, wọn ò bá bẹ anybody dákú sọ̀rọ̀. J-boy ó burú gan-an. J-boy kan ọgbà yìí kan ni o. Nǹkan tó ń kọ́ máa sọ fún ẹni pé tí ó bá ti ń bọ̀, wọ́n ṣàrà yàbá yìí, wọ́n ń wojú ẹ̀ o. Máa tó bá jà ti wà, wọ́n ṣàtìmù jìnnà èṣù táwọn sí náà gbà yìí yẹn, ó yẹ nǹkan tó ń kọ́ máa sọ fún ẹni. So J-boy tó máa ń sọ yẹn, àwọn lọ́kọjá yẹn. Èwo ló ń jẹ́ J-boy inú wọn gangan? Èwo ló ń jẹ́ J-boy? Èyí tó kiri tó wà níwájú wọn ẹ̀. Ọmọ adìẹ ọ̀bọ ẹ̀ ó lè small thing. Ó gba boy girlfriend bọ̀bọ̀ yẹn ni náà. Bó ṣe máa ń ṣe nìyẹn, kò sí nǹkan anybody fẹ́ fi ṣe náà gbà yìí. Òun ni number one. J-boy, kò sí nǹkan tó lè ṣe náà gbà yìí. Jẹ́ kí n sọ fún ẹ, tó bá máa mẹ́ wá sínú ọgbà yìí, J-boy á gbà. Ọgbà yìí kan J-boy kan ni o. Èṣù táwọn sí ní ilé. Irọ́ ni o. Ó sì jẹ́ nìyẹn. Wọ́n ṣáà máa dọ̀dọ̀ ẹ̀, máa wà á jẹ, máa tó bá dín. Kí ló ń ṣẹlẹ̀? Ó tiẹ̀ bá mi sọ̀rọ̀ rárá nípa birthday mi. Kí ló máa ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn? Ó tiẹ̀ ti sú mi báyìí. Mi mọ̀ bí gbogbo ẹ̀ ṣe máa lọ. Ṣùgbọ́n àwọ̀ rí ò ní problem. Ṣórí àwa ní bigger plan fún ẹ. Èmi àti best friend mi àti jọ discuss ọ̀rọ̀ ẹ. So má worry, everything wà intact. Really? Oh God.
Ṣé bó ti mọ Kúnlé tẹ́lẹ̀? It's full of surprises. No worry, my surprise. Okay, yes, I can't wait to. I bet you can. Mojí. Kí ló ṣẹlẹ̀? Ó dá sọ̀rọ̀ tá à ń sọ látàárọ̀. Kó ṣe pé mi fẹ́ dá sọ̀rọ̀ yìí, mo rí pọ̀rọ̀ pàtí ló ń ṣe yìí. Mo kàn mọ́ ń wò yín ni. Ṣé bí ọmọ boyfriend tó ní? Àbó mọ̀. Oh, torí pé o feel pé kò sí nínú school premises sí ojú kò comfortably sí lẹ́sẹ̀. Ìwọ náà receive it perfectly. Mojí. Àlóde o. Kò séwu. Hello, how are you? Baby, kí ló ń ṣe lẹ́sẹ̀ bọ̀bọ̀ yìí? Kí ló ń ṣe lẹ́sẹ̀ bọ̀bọ̀ yìí? Stand up! Ó wà náà gbà yóò mọ̀ mí. Ó wà náà gbà yín no mi J-boy. You don't sabi me. Tí má tún rí ẹlẹ́sẹ̀ pé mi. Má jẹ́ kó mọ̀ pé Ṣàngó yàtọ̀ sí dragon. Baba, just leave am abeg. Dúró, ṣé wọ́n máa ń spell ABC ni? Tí o bá tiẹ̀ wá já erin mọ̀, o tún ní mú tó fi ń gbóòórùn àbí? Bàbá mi fagún pẹ̀lú ẹ jẹ́ kó làágùn. Fine boy dẹ̀ ni ẹ o. Mo sọ máa láìka bójú ẹ jẹ. O ní láìkí ẹ o. Baby, come on. No. Sorry, àwọn kankan wà tí èèyàn ní láti máa ṣe. Tó bá ń fẹ́rù mi, ó ní láti fẹ́ anybody. Gbàgbé pọ̀ rẹ ní gbàgbé ẹ̀ gbàgbé. Títí àti jóná, oníkóná ọmọ ti wá. Eléko pupa, onígbàláṣọ funfun ìgbòho pọ̀. Ẹja ìka ènìyàn, onídòdó ayé mi. Aláyé bàjẹ́ o, ẹnì bá. Nítorí àbàtẹ́ni jẹ́. Bàbá àdúgbò, bàbá àdúgbò. Turn left, turn right, forward march, back march, enter. Bàbá àdúgbò, bàbá àdúgbò. Àyànmọ́ ògbó kù orílẹ̀ lẹ́jọ́. Àkúnlẹ̀ lóṣù. Ta lè béèrè o? Ẹni tó nílé nínú béèrè. Onílé. Nínú ilé ìtàlẹ́ ní tẹ́ béèrè gangan. Mo ní ẹni tó nílé ọ̀rẹ́ mi ni. Lẹ́yìn tẹ́ ilé tẹ́ béèrè yẹn, wọ́n tẹ́ kí n máa béèrè wọ́n ní pé tàlẹ́ béèrè gangan nìyẹn o. Ọ̀gá mi ń gbàtọ̀ jí láàárọ̀ tí mo lọ bá wọn, wọ́n sọ fún mi pé èèyàn kan ń bọ̀ wà rí àwọn. Wọ́n rẹ̀ tún describe pé èèyàn kan máa dé àti wọlé. Shut up! I said shut up! Èmi náà kì í sọ́bọ̀dé. Ọ̀gá mi ló ní ilé, èmi mo ní gate. Shut up! Bàbá o! Ẹ wọ́n nílé o! Ṣó fẹ́ sọ pé ọmọ pọ̀ rẹ̀ mi lẹ́ni? Mi mọ̀, ọ̀rẹ́ nínú wọn. Mi mọ̀ rárá. Ṣó mọ̀ pé ó ti pẹ́ tán ti máa ń rìpọ́ọ̀tì ẹ̀ fún mi. Each time táwọn ọ̀rẹ́ mi bá wá síbí, wọ́n máa rìpọ́ọ̀tì nípa ẹ̀ fún mi. Your days are numbered in this Bẹ́ẹ̀ni, yes sir. I said your days are numbered. Bẹ́ẹ̀ni sir. Okay, bẹ́ẹ̀ni sir. Bẹ́ẹ̀ni ẹ̀ gan ló máa gbé jáde náà. Ọ̀rẹ́ jọ máa bínú jà. No, me really to my gbé lunatic sẹ́nu ọ̀nà. Bàbá bínú ilé. Lunatic ni boy yìí náà. Ọ̀rọ̀ ẹ̀ ti sùn. Bá a lọ sí àti bàbá rẹ̀. Jákèjé. Unwarranted element. Ilé ládé yọ. Kí ló máa jẹ? No, for now, mo ṣe wà okay. No, o lè sọ pé o jẹun. Mi ò ń ṣàlejò. Tí mo bá fẹ́ jẹun, mi ò tiẹ̀ ṣe sí màdámì ẹni, mo lè wo kíchìn kí n ṣe nǹkan tí mo bá fẹ́. Style wa nílùú òyìnbó nìyẹn. Ọ̀rọ̀ tó ló fẹ́ bá mi sọ yẹn gan-an, ló ṣe pàtàkì sí mi. Torí ọ̀rọ̀ ti fẹ́ sọ, ó wà very very important. Torí ìyàwó ẹ̀ ó pè mí, ó dẹ̀ fẹ́ kọ́ ẹ̀ sọ. Wọ́n ní lẹ́nu dọ́kítà ilé onípàràgà ló jókòó sí for God's sake. Kí ló lè fà á? Ìgbà tó dẹ̀ sọ fún èmi gan lọ síbẹ̀, mo dẹ̀ bá bẹ́ẹ̀. Mo rí ẹ tó mú pàràgà pẹ̀lú ọmọ kékeré for God's sake. Adele, my sitting down ilé onípàràgà. What of course ilé onípàràgà kan ní mo jù sí. Ṣùgbọ́n mo rí pé tí èèyàn bá wà ní tí ò bá rí ìkọ̀kọ̀ ọba,
Yorùbá ní ọwọ́ tó bá dilẹ̀ ó lè ṣùgbọ́n ṣẹ́ téèyàn bá wà nílé tí ò bá rí nǹkan fọwọ́ pa ìṣòro àìdò you understand thoughts tó máa wá sí lọ́pọlọ kò ní dáa ìyẹn ló mú mi máa kúrò nílé ó dẹ̀ mọ̀ pé kí n tó kúrò Nàìjíríà wọ́n náà mọ̀ game tí mo like jù ní ayò ọlọ́pọ́n right ó dẹ̀ dé mo ń lọ jókòó síbẹ̀ láti gba òun rẹ́ èyí tó lè sọ pé mò ń paraga yà kàn tó bá jẹ́ London ní mo àti mo à ń club bíi brandy ni máa mú 1 or 2 shot of brandy máa mú mo lè rí pé paraga pẹ̀lú brandy wọ́n súnmọ́ra wọn yóò lo brandy sí i mo lè ṣe mú náà bíi 1 shot náà ni mo mú that's all. síbẹ̀síbẹ̀ ò ní ìdẹ ọ̀rọ̀ wa rí pé àyà. Madam the Bada. How are you? I'm fine. Sure, okay. You're looking good. Thank you. You're looking good too. Yes, sir. I will know you really well. Thank you. Thank you. Yes, we want to know the Almighty Allah. I shall not do because it's the greatest. Thank you so much. Okay, my dear. So, as I was saying, we'll be fit there. You're not to London. And at our age, I'm not going to see you in the paragraph. Now, imagine, bó ṣe jókòó síbẹ̀ kọ́ ọlọ́pàá wá rí ìdìbẹ̀ kan wá kó gbé ẹ̀wọ̀n wọ́n ní ọkùnrin lọ sí station. Kí ló fẹ́ kàn wọn ará àdúgbò máa sọ? Ó ń dojú ti rí àwa báyìí náà. Wọ́n lókè ọkàn ti fẹ́ ṣàlàyé fún ẹ̀ ní pé tó bá ní máìlì màá mú ẹ lọ sọ́dọ̀ ṣáàmà wa wọ́n á bẹ wáṣẹ́ because ọwọ́ tó bá dilẹ̀ ìṣúyálù bí ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan. Ṣé wo ni máa ń ní ìṣe é sí? Mo sọ fún ẹ lẹ́ẹ̀kan, mo ní àìrí kan ṣe kan ló mú mi lọ jókòó síbẹ̀ yẹn tí n bá ti jí àárọ̀, take my bath, dress up, kí lọ bí iṣẹ́, kí padà sílé, kí n relax, simple. Máa appreciate ẹ. Tí n bá ń lọ sí ọ́fíìsì láàárọ̀, I think I will try to máa gbé àjọyọ̀ sí mi. Lábẹ́rẹ́ gbàgbọ́ tí ní ṣe. Lábẹ́rẹ́. My vice. Olórí. My vice. Olórí. Mo mọ̀ pé tí o bá jẹ́ kó ní dìbò, nítorí ẹ̀ tó padà wá. Olórí. Tẹ̀gbọ́n rántí pé ń tẹ̀ta, mo bá yín sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ mi kan, kí mo pè Taofik. Ok, tó bá mi sọ̀rọ̀ ní fóònù, pé ó máa mú wa, ó máa darapọ̀ mú wa. Tí mo ní máa darapọ̀ mọ́ wa ní gáràjì. Àwọn ilé. Àwọn ilé. Ṣáyé wọ́n ṣe wáyé mo fẹ́ kàn dára mọ́ wa ìfá gbogbo ẹni tí báyìí sọ lórí fún ọmọ òbí fi gbé òun fún rẹ̀ ó lè fẹ́ náà rẹ̀ ṣàlàyé. My name is Taofik Ifatumishi. Yeah, I've been in London for so many years. Yeah, in London. You see, I decided to come one day. Unfortunately, I turn around the table by. I can't understand myself any longer. My friend, I think everybody that's just sure. Unlike nígbà tá a jọ wà ní kékeré máa a máa pè ní unlike the elephants. So I am happy to meet you and I want to be part of you. I want to work with you. I want to make sure I render my service and at the same time I want to make sure I support you in so many things. Na the plan is about my back to you. Yeah. Everybody is saying be happy. I'm sure. Then you say. Wọ́n náà ṣe àbá, wọ́n náà tún ṣe advice. Kí ló tó ń ṣe báyìí? Jọ́sọ̀ sọ fún ọkú tó dúró yìí, ó sọ iṣẹ́ tí wọ́n fẹ́ wá máa ṣe ń bí. Ó sọ pé ṣé ó jẹ́ kí wọ́n pèsè yìí náà lọ́kọ́ wá sí. Ó ṣàlàyé fún wọn náà sọ̀rọ̀ méje náà sọ òyìnbó mẹ́fà nú ẹ̀. Ṣé ẹ lọ́wọ́ fi jáwọ́ gáràjì? Àbí ó gbàgbé pé wọ́n máa tọ mọ́tò sí mọ́tò káàkiri nìkan tó lè jà pépà kan tó lè dówó. Tàbá kó pépà láwọn lọ́wọ́ wọn máa kó pépà kan náà lè mú àṣùkọ̀. Àwọn lè jẹ́ mi o. Oh yes, mo lè ṣiṣẹ́ pẹ̀lú yìí. I can walk
I will introduce the system of America, the system of London, and when I get everything will be going smoothly, gently, and systematically. Ṣáyé, mi ò fẹ́ kẹ́rù ló sọ. Ṣáyé ká tó kú ní ọ̀nà mímọ̀ tó lè ṣiṣẹ́ wa. Kò sí iṣẹ́ tẹ́gbẹ́ fún tí ò ní ṣe. Ẹ̀jẹ̀ má ti dàgbà wípé òyìnbó tó ń sọ ọgbọ́n kò sì máa wúlò fún ẹgbẹ́ wa. Ó lè máa wúlò fún àwọn gáràjì. Ọ̀chàwà mi kan fẹ́ mi fẹ́ kẹ́ George pẹ̀lú bí mo ṣe ń sọ ìlú mi ṣe kìíní circumstance. I'm gonna be useful for you. I'm gonna be useful to you, yes. Gbà mí lọ́gà. Tí bá débẹ̀ tí wọ́n bá follow rules and regulations, definitely ẹ mọ̀ pé yes, I'm going to perform. Sọ́la báwọn ọ̀gá ìsọ̀rọ̀ sọ fún pé kán wá ètò bá sófo sókà kí wọ́n síbẹ̀ ká tẹ̀lé kọ́ bí ó ṣe wọ́n wò káwọn bó ṣe ń lọ. Ó ti ìwádìí ti parí ẹ̀ tó ti tú pẹ̀lú ọkọ̀ pé mí lọ́tọ̀. Mancha. Thank you very much. Mancha. Ọ̀làdì. Sọ fún ẹ. Ọ̀làdì èmi.
jìnnà sí mi. Jìnnà sí mi. Bàbá àdúgbò oníyangí. Bàbá àdúgbò. Bàbá àdúgbò. Bàbá àdúgbò. Báyìí ni tó wà lọ. Ìgbà bí ẹlọ́ọ̀bá mú mi jàre. Oh my God. Ọ̀rọ̀ tó ń padà tó ń sọ fún mi. Kàn try like explanation ló pọ̀ jù kí ló. All right. Now, I'd like to do better Lord. Yeah, we just have to continue to thank Almighty Allah. And let's be dúpẹ́ because àdúrà ń gbà. Mo bá ẹ sọ̀rọ̀ pé ládùn ọ̀rẹ́ mi ń bá mi ṣe ọ̀rọ̀ ṣẹ́kùn. I discuss it very good. Thank God. Àti lọ conclude ọ̀rọ̀ ṣe ń láàrú. Yes. Wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ ṣe lọ́la. Alhamdulillah. 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 Olúwa ṣe gidi kan. Omi gọ̀ọ̀yàn ló máa sọ pé àdúrà ò kì í gbà. Àdúrà ń gbà. Ibi tó máa ń gbà sí láàmú. Mo kọ́kọ́ rò wípé iṣẹ́ gáréjì èrò mi kí ni máa ṣe? Well, we just have to start from somewhere. Exactly. Bóyá nǹkan àti ẹ̀yìn padà díẹ̀. Olóhùn ṣe. Dáàdì tó sì máa ṣe ń rìn. Ó ṣe ń wò. Ṣé ẹ wá fún mi ní nọ́mbà dáàdì tó sì kí n pè wọ́n ni? Àbí kí n kúkú lọ bá wọn? Ó bẹ́tà kó lọ bá. Ìyẹn ló máa ní ló dẹ̀ máa lápọ̀lẹ̀ bẹ́ẹ̀ kẹ́ni ṣe ní ìyàpọ̀ àìtúrà. Bá ti di láàárọ̀ màá lọ yọjú sí mi. Ṣé dẹ̀? Báwo wá ní iṣẹ́ tí wà pẹ̀lú? Mi tiẹ̀ ti fi láti jẹun ẹ̀ fún mi ní omi just water. Ṣé gbogbo ẹ̀ á dẹ̀rọ̀ by the grace of God? Ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni wọ́n ní símọ́ yẹ. It's certain, very very certain. Ó fi nǹkan mú tó sọmọ dúdú yíyó wá lábẹ́ bó ti wù kó rí ìbànújẹ́ kó máa ṣe dàpọ̀ máa yọ wá ohun àfòwúrọ̀ ṣe kó má ṣe dọ̀sán bàjẹ́ ayọ̀ ayọ̀ dálẹ́ o bí kò gbẹ̀yìn àwa ayọ̀ ayọ̀ dálẹ́ bàbá àdúgbò. Mo sọ fún ẹ tí lọ́kọ̀ mi ò lọ. Ìgbà tí mo lè wá dé sáyà láti lọ kọ́, do I have to call you back? Whoa. Ṣé àwọn tó lè sọ kó máa ṣọ́ mi wọ́n ti ṣọ́ mọ́lẹ̀ tí bí yà? Ọ̀pọ̀lọpọ̀ ṣé àwọn tó ní kó máa ṣọ́ mi ṣé wọn ò ní classes láti attend? Ṣé wọn ò ní lectures rárá? Èmi ló wá ṣẹ́ lọ́gbà yà. Please wo, Jebo, just leave me alone. Fi mi lẹ̀, okay? Kí ló tún dé kí ló tún ṣẹlẹ̀? Ẹ̀yin gẹ́ wọn. Tí bá sọ wípé ọ̀rọ̀ Jebo ìsú mi, kí wọ́n ní mo pa ọ̀rọ̀ ìtẹ̀ ti sú mi lọ́wọ́ báyìí. I'm tired of Beno. But I thought you love him. I love him now. See. Mo like bó ṣe máa ṣe. Tó bá ti di ọ̀rọ̀ èmi àti J-boy. Ó máa wà sarcastic and I don't like it. But kí ló fẹ́ kí n sọ? You told me you love him. And we all can see pé òun náà love ẹ. So kí ló fẹ́ kí n sọ? Okay. Èmi máa ń sọ yìí bí ni èmi ò tú yìí. Àná tèmi àti ẹbí lọ sí pọ́ńtì, right? Àwọn tó rí mi bẹ́ẹ̀ kí náà sọ. Èmi ò tẹ̀fẹ́ tẹ́tí mi ò tẹ́tí sí àwọn ọ̀rọ̀. Wọ́n sọ pé pé ìyàwó J-boy ló ń lọ yẹn. Mo gbọ́ yẹn. Àwọn tó yẹ kó bá mi sọ̀rọ̀ wọn máa sá fún mi. Mi ò rí. Torí kí ni? Torí J-boy. Èmi ò mọ̀. I need a life now. Kó dá báyìí now. Gbogbo yẹn ń sá fún mi lọ́gbà ẹ̀. Ó dà. Wo jẹ́ kí mi sọ̀rọ̀ ọ̀rọ̀ fún mi. Sórí èèyàn máa ń wọ́wọ́ ọ̀rọ̀ kò fi ṣàdánì o tọ́rọ̀ bá ti ń di báyìí. Má yẹ kọ́kùnrin kan pa ẹ̀ dànù, ṣó ti gbọ́? Mo bèèrè tí apá ọ̀bà ṣe ṣe ọ̀yàn máa ń ká sórí. Tí ọ̀bàdẹ̀ ṣe ká sórí nǹkan, èèyàn rẹ̀ bọ́ ni o. Welcome to you. No longer interested.
báwo lè sọ kí ló dé ṣó gbéná sórí ni. tó bá tẹ̀ gbéná sórí gan máa sọ kalẹ̀. ó bá tẹ́tí mi ni. ọmọ wọn ṣe ìgbà I love your problem is ọmọ wọn ṣe let's just be àwọn kan tí màá bẹ́ẹ̀ ṣe I'll just tell you hello my friend I like it. mo ti tán ọ̀nà mi sọ fún mi. Bàbá àdúgbò bàbá àdúgbò bàbá àdúgbò bàbá àdúgbò àyànmọ́ ògbógun orílẹ̀ lẹ́jọ́ destiny drives human's life. How you doing? The only day boy of our time. Bye you, Jare. Ohun ṣẹ̀ṣẹ̀ dínú ọgbà yìí ni. Precious. Oh, okay. Ìdí nìyẹn tí o ṣe kí mi nígbà tẹ́yìn kí mi, right? So, you know sabi Peter. You need anybody to tell you. Eh? Oh, anyway, jẹ́ kó yé sọ fún bẹ́ẹ̀ ṣe máa ń kí mi. Respect J-boy. Respect, ṣe bẹ́ẹ̀. So you do that now. You understand what I mean? You understand it, Rara? Anyway, hey. Oh, ẹ̀yin méjèèjì ẹ dáyàn mọ̀, right? Ẹ̀yin sórí eré tí ẹ máa lọ. Ìwọ náà ti ń bẹ o. Kí ló dé tó kó canvas ẹsẹ̀? Ya. Oya, come here. Come here. Mo mọ̀ pé tó ló ṣe dín náà báyìí ní ọjọ́ kó mọ̀ yẹn. But anyway, I'm a bit more. Oh, guys. I don't like you, baby, you know you. Ọmọ, J-boy. Àrínúróde ọ̀rọ̀ kan. Like say you just see wetin dey my mind. Are you serious? J-boy, you see say me be coke na. Òun Fanta. Baba make I dey manage this product. Hello, this is J-boy. Who don come out here in your session? Why do me like you anyway? Mo fẹ́ kẹ́ máa fẹ́ ra yín, ó máa tọ́jú ẹ lọ. Hello rẹ̀, ó ti gbà bẹ́ẹ̀. Gbà mí ti. Hey, go! Wá kí ló ṣe tó ń ṣe báyìí? Ṣé ṣọ́ọ̀ṣì Deeper Life lọ ń lọ ni? Àmì òwò ọ̀daràn mọ̀. Oh, okay, you don't know J-boy, Yami. Oh, see my baby, my love. Oh, my darling. Oh, shit. Oh, they warm me now. Oh, you go hug me. What's up? How are you? How you doing? Èmi náà lélẹ̀ ṣe kó sí. J-boy, ṣorí nǹkan tó wà láàrin mi àti ẹ̀ mi ò mọ̀ bí a ṣe fẹ́ relationship. Mo fẹ́ sọ fún ẹ̀sìn pé mi ò lè continue. I wanna quit. Possible now, eré ló ṣe. Mi ò ṣeré o. Ń gbọ́, so serious. Okay, àbí torí ẹni wọn náà ṣe tẹ̀lé wa lẹ́sìn jọ wá sọ́dọ̀ tèmi fẹ́ wá sọ pé kò ṣe mọ́. Put your mind in it, bye. This is between you and I, okay? Àṣọ ti bọ́ sí. That is why kí ló sọ pé mo fẹ́ rí ẹ. Ó tiẹ̀ sọ fún mi pé mo fẹ́ lọ jẹ lunch ni o. Ni mo ní kẹ́mi náà ṣàyànjú náà bóyá máa rí jẹ. Kò sọ pé nǹkan tó tó yìí. J-boy, Baba, wetin dey happen now? Hey, please, okay? Ẹ filẹ̀ ìyàwó mi ní chance. Ẹ jẹ́ kó bá mi sọ̀rọ̀ bó ṣe wù. Yeah, baby, nǹkan tí mò ń sọ ni pé kò lè work. Why just impossible? You know, like, tó bá sọ pé o fẹ́ fi mí lẹ̀, ta ló fẹ́ fẹ́ nù ọgbà? That's good, my baby, cult boy, yeah? I said, I'm going to make a cultist. Wait a minute now, wait a minute. Will you please? What happened now? Will you just shut up? What is that? Me only free movement in campus. Everywhere I go to, and police be tackling me. Two of us show me, all boys they trail me. I can't continue like this. I want a life on this campus. Can you do? Please free me. Baby, stop that. I'm not stopping it. I'm not stopping it. You're playing with the fire. Which fire? Stop it. I'm not stopping it. I'm not. Balẹ̀ ìwé fún pèsè rárá. Fún ọdún tó ṣe wà ó ti rówó nídìí ìjíṣẹ́ union. Ó ti rówó máa fira ìwé àwọn ṣùgbẹ́rù dàdání tó máa ń kiri gáràjì máa ń lágùnmọ́lẹ̀ tó máa ń sọmọ táwọn. Mi ò dẹ̀ lè gbọ́ orúkọ ẹ̀ níbi kan kí n má lè ṣe kíni kí n má lè bẹ̀ẹ̀ sọ̀rọ̀ because mo pé ìké àtijọ́ ń bò.
mi ò fẹ́ nǹkan tí mò ń gbọ́ lẹ́nu jẹ́ mẹ́ta tó ń ṣẹlẹ̀ nínú gáràjì wọ́n ní gbogbo ẹ̀kan máa create èso ẹ̀kan máa bẹ̀rẹ̀ sí fọ́ gíláàsì máa bẹ̀rẹ̀ sí fọ́gùn mọ́lẹ̀ tó máa bá bọ̀ wá ní balẹ̀ lórí wọn pé kó rí bẹ́ẹ̀ náà. Charlie olórí ẹjọ́ bá mi tiẹ̀ ṣe tiẹ̀ tán ni gbogbo tí má dàbí náà lé ní ọ̀la ọlọ́wọ́ láì fi lè fojú ẹgbẹ́ ṣẹ̀mọ̀ ọ̀rọ̀ lẹ́sọ̀ ń bọ̀ oríkàlùkù ń ṣe bó ṣe ní wéètì wọ́n fi ẹlẹ́mẹ̀ sọ́ọ̀sì àfa àwọn tèmi sọ̀rọ̀ ẹ̀kọ́ ní máa lè lórí ọpẹ́ àwọn bàbá àdúgbò yẹn wọn náà ń dá wà lálẹ́ o àwọn bàbá àdúgbò ni o ọlọ́run àwọn bàbá àdúgbò ni ìwà ẹ̀ máa wọlé àwọn balẹ̀ odò wọ́n fẹ́ gba chairman garage òun á fẹ́ change chairman síra wọn tó yẹ kó yẹ ká máa pariwo ká máa jà ní. ok èmi tí mo wà lórí ẹ̀ tí mo sọ fún yín pé mo fẹ́ gbéjọba sílẹ̀ kẹ́lò mi ṣe kí ni ó gorí ẹ̀ tí mo gọ̀ ni ní ògo náà má jẹ́ gbọ́ ọ̀kankan mọ́ o ti rówó náà kí ló fẹ́ máa táwọn tó bá jẹ́ fọ́gbọ́n máa lẹ́sọ̀ sọ wọ́n tàbí lẹ́yìn tó ṣe. ọlá kára wo ni ìgbín jẹ àmì jẹ bójú ọjọ́ tó bá ti fẹ́ lò. àfíàmà. bàbá náà ṣé bí tìrì ti pé. ṣáàmà táìmù tó ló ṣe ta fẹ́ máa lọ létí. ok èmi náà ti jẹ́ ẹni pé. ṣé kí wọ́n ṣàkàtúnyà máa kó lọ lé. ẹ má kó lọ lé o. owó ìjọba ló wà lọ́wọ́ yín ẹ̀. o ṣe rú ẹ̀ lánàá. ẹ kúlé o. my dear. ẹ káàbọ̀. ẹ káàbọ̀. You are okay. What's the problem? You need to free fish. Láàárọ̀ yóò sì bẹ́tà. Oh, this sick by the grace of God. Oh, ní láàárẹ̀. Yeah, pẹ̀lẹ́. Darling mi, nǹkan ti change. Yeah. Ó change for better ni o. Nítorí pé bó ṣe ṣe yẹn right, mo rò wípé o ti rò bá mi. No, kò ń ṣe negative, positive ni. Yeah. Ọlọ́run. Sórí nǹkan tá a rí gbọ́ ni pé àwọn oúnjẹ kan a máa ń jẹ nínú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí nǹkan yí padà unfortunately a lè jẹ mọ́. Àtìgbà tí wọ́n ti wà ń gáréjì lọ́nà fún mi ti ń dá tólótóló sí àwọn oúnjẹ yẹn. Yes, Olúwa máa bá mi sè lẹ́nu. No, má try mi, má fi mi ṣeré o, right? Sorry. Àwọn oúnjẹ náà ní ìfẹ́ kó ṣe pákọ̀ bá ṣe máa ń ṣe pọ̀ ẹ̀. No, I don't want it. Ọbẹ̀ tó máa ta sánsán tó máa dùn olùfẹ́ kó ṣe. Wàá bá mi ra assorted meats. Yes. Wàá bẹ̀rẹ̀ lórí abọ́dì, ṣákì, onígbàwé for that matter. Bẹ́ẹ̀ ni, ṣàkótó. Ó ti tó mọ́ gbà ní màsí màá tún máa fi kí ẹran màá fi ilé torí tí mò ń wò yìí ó rọ̀ṣọ̀. Má gbàgbé kidney, liver àti ahọ́n. Ó ti yẹ náà bàbá mi sí ó yẹ kí ó yẹ kí lè tó 3,000. No, ó máa tó èdè nìkan la máa jẹ. Ẹjọ́ kejì mọ́ndé à. Kí n ṣe ọbẹ̀ tá a máa jẹ ní ọjọ́ kan ṣoṣo. Ọjọ́ kan ṣoṣo. Lẹ́ni nìkan. A gbọ́dọ̀ máa gbádùn sí ni. Village náà ni mo ti gbọ́ orin yẹn. O ọmọ yẹn kọ́ ní olówó jẹun tó dùn. Ìkú ń bẹ jẹun tó dùn. Ó máa ṣe wò. Àwa nìkan tó. Ká ṣe ọbẹ̀ ọjọ́ kan ṣoṣo. Ó bá mi sí kó máa ta sánsán. Ó yẹ pé kí n ti yó to understand sí kó tó di kó sọ̀kalẹ̀ lórí náà. Kémi náà máa gbóhùn ẹ̀ pé this is going to be very very delicious. Ẹ̀jẹ̀ jẹ́rìí. Máa sì. Ọlọ́run ṣe nǹkan yí padà ní. Dájú tó sì. Ibikíbi tẹ́ ẹ wà bí mo ṣe sọ̀rọ̀ ní agbára Ọlọ́run. Ẹ ní mọ́ bàjẹ́ láyé. Àmín. Àpadà sí burúkú ò ní dé bẹ́ẹ̀ yẹn. Àmín. Gbogbo tẹ́ bá ti ń nawọ́ mú báyìí á máa ṣe é ṣe fún yín. Torí ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ wọn lára. Bẹ́ẹ̀ni, Ọlọ́run ló ràn. Ó dẹ̀ jíṣẹ́ yìí. Ajẹ́yẹ ni wọ́n tún jẹ bàbá. Àìmọye èèyàn náà máa ń ṣiṣẹ́ ẹran tí ò ní jẹ. Tí ò ní jẹ ọkọ mi bí mo ṣe wà mo lọ mú gèlè mi
I trust you. Alhamdulillah. Thank Almighty Allah. Màá jìyà gbé ọkọ bèbè sí la. Owó mi. Màá jìyà gbé. Tó wá ti kí mi ní mi máa ń dùn. Àwọn ọkọ mi ò ń ṣẹ́ mi o. Kí ni mo ṣe ọwọ́ mi? Wọ́n wà lórí ọwọ́ kan náà pé tó bá débi ó máa ṣe nọ́mà. Ó gba jẹ̀dí àkọ́kọ́, ó wọlé sinra. Ó tún gbà kejì mi ní kó fọwọ́ bá. Ó gbà náà, ó ti ń rù náà. Máa ṣe irú ẹ̀ mọ́. Wọ́n ṣe bẹ́ẹ̀ lójú ìfẹ́ yóò yí ẹ̀. A máa sì lójú pé wọ́n máa sọ bẹ́ẹ̀ lójú wọn. Orí ẹ̀ yìí ni tó ń bẹ́ẹ̀ ni. Wà má máa lọ fi mí kàkàbà àrí ẹ̀ bọ̀ ìtumọ̀. Owó tó máa ṣẹlẹ̀ orí tó ṣe wà ẹ̀ ẹ̀ tó bá ti lọ wa lálẹ́ tílẹ̀ bá ṣú tó bá di fẹ́rẹ́fẹ́ máa ṣe kí ni máa kó wa. Kíkà mi lè bímọ mi lẹ́nu àwọn mi. Wo tí mò ń náwó lé ẹ wo tí mò ń kówó lé. Àwọn èèyàn sì. Ẹ ti fẹ̀kẹ̀ sílẹ̀ ẹ̀gbọ́n ẹ̀. Lọ́fọ̀ọ́ ọgbọ̀n owó tèmi kan. Bébè sílá. Bàbá àdúgbò wà. Sílẹ̀ bàbá. Ṣé àmà mi ẹ̀yà? Wo bébè sílá. Bàbí dásí fún wọn. Ẹ múra yín kakó ní wá lọ. Ẹ ṣọ́ra ṣá o. Ṣé ọ̀nà sáà ẹ má ṣera yín léṣe. Wetin I tell you, ẹ má ṣera yín ní èṣe. Àbò sí ẹ̀ bàbá. Ẹ ṣáàmù òpónà tó dúró di gbére wọn lọ́wọ́ yà mọ́ kò ṣọ́ọ̀kì. Ọ̀gá bàbá. Wọn náà ni. Bébè sílá. Àgọ́ sí fún wọn. A máa rí ẹ. Ẹ múlẹ̀ kẹ́ tó lọ. Ìwọ tí mo kò ń ṣayé ẹ. Bébè sílá. Bébè sílá etí odò. Ta ló ní bébè sílá? Ẹ sọ fún wọn. Ta ló ní bébè sílá? Àyàn má jìyà gbé etí odò. Ta ló ní bébè? Ayé àánú ẹ̀ ṣe mí. Bàbá mú ẹ báyìí wọ́n á hàǹgẹ̀ lọ́tún wọ́n á hàǹgẹ̀ lọ́tún má jẹ́ kan pa ẹ̀ṣẹ̀. Bàbá kò jọ. Bébè sílá. Ó yẹ kí ọ̀nà dà. Kọ̀ fún ẹ̀ ni wọ́n ní wèrè. Bàbá àdúgbò orí ìyàwó mi ló ń kọ́ lọ yẹn. Ẹ lè bìrì pé bàbá wẹ̀ wà ẹ̀. Amẹ́ríkà ló dàgbà sí o. Ẹjọ́ débẹ̀. Gbogbo òdílé ni mo mọ̀. Ó máa parí ayé ẹ̀ kan ní gáràjì. Wọ́n bí ìbàjẹ́ sọ pọ́ìntì kan fún ẹ kó ní kálukú ṣọpẹ́ ara ẹ̀. Mo dúpẹ́ ibi tí mo ti bára mi, wọ́n náà dúpẹ́ ibi tọ́lọ̀ ti bára ẹ̀. Èmi dúpẹ́ bẹ́ẹ̀. Adára ẹ̀ ni àyànmọ́ ẹ̀ paraga fọnà ọ̀gá ẹ̀ ẹjọ́ máa dọ̀rùn. Èmi ò ṣẹ̀ṣẹ̀ máa tà mí. Ó ti mọ́ra àjọ pupa ni. Aya mi, ó yẹ bó ṣe ń lọ, ṣé bàbá tó ń wo ìyàbá àdúgbò yìí, èmi àti ẹ̀ lọ́gbà ẹ̀. Lẹ́fù kan lájọ wà. Òun wá láti Amẹ́ríkà ibi ṣe kí ni? Èmi kàwé. Educated rẹ̀ mo ti yẹ. Ọkọ ẹ kàwé o. Bàjẹ́ ó kàwé jù. Ó mọ̀ ìgbẹ̀yìn ìwé tó kà náà sọ̀rọ̀ mi ẹ̀sùn kẹ́kùn mo gbẹ̀yìn ní Paraga ló fi ẹ̀ǹdì ẹ̀. Olórí burúkú ẹ̀ wá kó sáṣọ tó fi ń fowó lórí ìta. O ní o kàwé ní ẹ̀fín. Báwo ká fi ìyẹn lẹ̀ à? Eléyìí wà lẹ́yìn èmi bíi fóònù o. Olórí burúkú ó bí jẹ́ sọ̀rọ̀ kan fún ẹ. Torí iṣẹ́ ẹrú ọwọ́ kò sí fún pàṣọ nìkan. Anybody ló ń gbà. Kò sígbà tó lè da tó lè tó kí sádò kan ẹ̀. Tó wá rà mí ni kò ṣọ́ o. Gbogbo eléyìí wà nínú kọ̀ọ̀tà wà rà. Ẹ̀sùn òkùnkùn náà gbé lọ́wọ́ ìdáhùn. Bàbá àdúgbò bàbá àdúgbò bàbá àdúgbò bàbá àdúgbò àyànmọ́ ògbógun orílẹ̀ lẹ́jọ́ destiny drives human's life. Èkó mòrù oníyan díjì náà sí mi. Bàbá àdúgbò. Fine, sir. Thank you, sir. Bẹ́ẹ̀ ni 80,000 náà ni. Ẹ̀mí ni pé máa send ẹ sí mi. Oh my God. Thank you, Daddy. Oh, ẹ ṣé, Daddy. All right. Oh, thank you so much. So kí máa expect MTC ẹni yẹn? Nígbà wo, sir? Me ne? Oh, I love you, Daddy. Thank you. Bye, Daddy. Bye. Oh my God! Baby, you need to believe it. Daddy ti agree láti send 80,000 naira yẹn.
tí màá sọ fún ẹ nìyẹn. Ó ní ẹ̀yin onísùúrù lọ́lọ́run máa ń wà. Daddy tó bí ẹ, ó mọ̀ pé responsibility wọn ni láti tọ́jú ẹ. In as much as tọ́lọ́ bá ti ń bless, wọ́n máa tọ́jú ẹ now. I told you. Mo mọ bí ṣe lè san gbogbo rẹ̀ tó máa ṣe fún mi lórí campus. You are always there for me. Thank you so much. Come on, stop it. Gbọ́dún ń bẹ̀ ìtumọ̀ eléyìí náà, ó dẹ̀ ń ṣe yàmàyàmà. Ìyẹn lẹ́rìnbọ̀dì ló máa fi lè táǹkì ẹ̀, ó kọ̀ sí àsìkò tó máa kàn ní kálukú. Ilẹ̀ bá sìkò tèmi rè bébí sí. Ó lè kún ẹ ọ̀gá dé àwọn àkínú bá wa gàn. Ó dẹ̀ ń ṣe bó ṣe wẹ̀ wọ́n ní òní ògbé òkó ògbò sí ní jẹ. Kí ló ń ṣí ẹ̀? Kí ló ń ṣí ẹ̀ ọmọ jèkù rẹ̀ mú ní lọ́wọ́ ńlẹ̀? Ṣé kí n máa wẹ̀ kó máa dá fá lára mi ní òkó ògbò wèrè yìí jẹ o? Ní jẹ́ babaláwo ọmọ fìyẹn lẹ̀ mú sẹ́ láìkí ẹ ní obìnrin ní ẹ. Ìwọ náà máa fẹ́ ṣe bẹ́ẹ̀ onífẹ́ kọ́rí ẹ ní ìrìṣọ́ pride. Ó má dà ìkó sáré ìgbójú ọwọ́ lọ́wọ́ kan one time. Ojú ọwọ́ ta ni èmi ò lè gbójú ọwọ́ lọ́wọ́ wọ̀. Gbàgbé wo ọ̀rọ̀ ọmọ ni. O rí fine boy ni ó sì gbọ́lẹ̀. Ìkọ́nà mi kó jẹ nìyẹn. Mo rí ìwọ náà lè fi wéra wọn. Májì àgbẹ̀ máa jẹ àgbẹ̀yìn ìyá tí ń jẹ́ báyìí. Kò jọ́ kò lè jẹ́ ọlọ́run ọgọ́rùn-ún ọdún kò lè jẹ́. Wà májì àgbẹ̀ yẹn ò lè jẹ yẹn tí a ti ń rún lára ẹ̀ tẹ́lẹ̀. Àgbẹ̀ni dágbàdà kò lè jẹ ìyá lè níbẹ̀ sọ yẹn kò lè jẹ ìyá. Orí ẹ̀ yìí ni ta ló ń pa kuru mọ́ orí ẹ̀ yìí tí bá tẹ̀ ń kù wàá kúrú sí. Wàá tèmi kù. Wà ṣó wa òkè ṣàbólórí burúkú nìyẹn. Wà kí ló tiẹ̀ bá ẹ̀ wá irú àrífín òṣìwò nìyẹn. Ṣé torí pé ẹlẹ́bùn pé mo láìkí ẹ kíkọ máa gún ọṣẹ. Bárakà ò lè láìkí ni àwọn bàbá àti yẹn náà láìkí ní sọ́tún sí ẹ. Ọkọ̀ ń ṣe bó ṣe wọ́kọ̀ wá bí o fẹ́ wá gbọ́rọ̀ wájú. Ara pa àwọn bàbá yẹn tó ń sọ àbólórí burúkú ni ẹ má jí àgbẹ̀ ni bàbá tiẹ̀. Dẹ́bí ni bàbá ẹ̀ kò tọ́jọ́ kò tó oṣù tó fi kú ni ẹ̀ sẹ́ẹ̀tì má jí àgbẹ̀ ni bàbá. Ó dà ṣọ̀gbọ́n apá ẹ̀ mọ́ bí. Ṣọ̀gbọ́n apá ẹ̀ mọ́ bí sẹ́. Tí inú bá bí mi máa da gbogbo ẹ̀ nù àbólórí. Àmọ́ gbàgbéjọ alágbára tó ń ṣe yẹn nínú bẹ̀rẹ̀ ni o. Ṣọwọ́ wèrè nínú bẹ̀rẹ̀ náà má jí àgbẹ̀ ẹ̀ nínú gáréèjì yìí mo lẹ́nu jùlọ. Kọjá àwọn tó bá dáyọ̀ mọ̀ nìkan ni kò jó òrọ̀. Ṣé wọ́n lọ sọ bẹ́ẹ̀ fún ẹ? Àbólórí burúkú dájẹ́ sọ ọkọ̀ fún ẹ. Mo fẹ́ ṣe síá fún ẹ. Ó dà kí ìtìlẹ̀ tòkó yìí kí wọ́n gbọ́ kó tún lọ pé family meeting wà kọ́ wà bíbá kó ṣojú ẹ̀mí wọn. Ó dà máa jẹ́ kọmọdé yẹn tèmi jẹ́. Ọjà náà kankan yé máa gẹ̀gẹ̀ tì fẹ́ ni àwọn tó bá mú ẹ ni kò máa ṣí gẹ̀ fún. Bèbè sí láàbí kí ló ń pè ẹ́? Wèrè olórí burúkú kó tó yọ gbogbo ẹ̀mí ìbàdàn pé àwọn gẹ̀lẹ̀dẹ̀ rìn títì. Ṣọ́nà mi yẹ ẹ́ sìn. Wo máa sọ ṣọrú ẹ̀ ṣòro wájú títì. Ó dà ó fọ nǹkan tó yọ yẹn gan ni wọ́n tó fẹ́ parẹ́ tí ó lè máa kú sí ni. Yóò parẹ́ olórí. Ó máa kú sí ni sẹ́. Kí n parẹ́ nǹkan fẹ́ fàjọ balẹ̀. Ó dà kó tó ṣe yìí báraka nǹkan tó ṣe yìí. Máa sọ fọ́kàn mi sẹ́. Ikú máa pa. Májí àgbẹ̀ máa gbọ́ sẹ́. Ikú máa pa ẹ̀ tí ó lè máa dágbò bẹ́lẹ̀. Tí májí àgbẹ̀ yóò máa gbọ́ ikú máa pa ẹ̀. Ikú àpà wọn. Àwọn tó ní ẹ. Máa dẹ́mọ̀ fún ẹ̀ sí ìsàbọ̀lọ́ ní ọ̀gá lẹ́gbàá gbé wèrè. Ìgbà olórí burúkú ààrẹ. Kí wèrè sílẹ̀. Olórí burúkú ààrẹ ìgbà tó máa dé bíbá níjọ́ kìíní àná. Ṣọ́ọ́tì bá gbọ́ mi ní wèrè ẹni. Ọ̀gbẹ́ni ló máa sọ tán. Lẹ́yìn oṣù kan tó dé ni mo dé. Ó tó bá mọ̀ dáadáa èmi lọ ní ọdún mo padà dé ní àbúrò. Ọmọ àtọ̀wúrí wa ní ọmọ Ìbàdàn. Èmi ò jiyàn. Ọmọ Ìbàdàn wá síbi ọ̀fẹ́ wa máa gara ní. Ó wà á mọ̀ mi ò ṣe ọmọ Ìbàdàn ìlà ọ̀rọ̀ ògùn ni mi ọmọ ògbóye gbadé ọmọ ògbóye gbaṣọ lọ́wọ́ wọn láti jọ́tì láti dé lára wọn ti ṣí wa. Ìwọ máa kọ́ ní kí. Ìpọ̀jù àbá ikú máa pa ẹni olórí máa dá gbogbo báyìí tó wáyé lórí. Bí ẹni ọ̀gbẹ́ni ṣagbára lẹ̀ dánù nà. Lórí olórí. Dánù olóṣì ni ojú ẹ̀ tó wọ̀ yẹ kó já. Olóṣì olóoru ọ̀rẹ́ tẹ̀ mọ́lẹ̀. Mo rí olórí burúkú bá wa kọ́ṣẹ́ báyìí. Á ṣí ẹ̀. What's up, baby? D-boy. Ṣé wọ́n pé big boy ní nínú ọgbà yìí? Wo beauty dúró nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kò sọ fún wa. Wọ́n kọ́ ló máa sọ fún wa pé èèyàn dá wa mọ̀ big boy ni wọ́n á nǹkan kan ní street. Just go straight to the point. Mo rí girlfriend ẹ àti bọ̀bọ̀ yìí kí ló ti porúkọ ẹ̀ yìí náà? Kúnlé. Yes, Kúnlé. Wọ́n bá ti ọwọ́ bọnú aṣọ ara wọn. Wọ́n bá ń kí ọwọ́ bọ kìíní. Wọ́n kì í bọ̀. No, hey, it's okay. Wọ́n tún kì í sára wọn. That very guy again. Love it. Thank you. J-boy George. J-boy, níbi tó ṣe wá dé dúró ń sìn yìí. I mean, who be that guy now? Who be that guy wey go dey hustle dey tó máa fọwọ́ lálẹ̀ ká ló ń now? Okay, J-boy,
níbi tó ti wá dé sí torí mi àdé para inú bí mi gan seriously níbi tó wá dé dúró sí kí ló fẹ́ ká ṣe fún what do you want me to do. Nice, let's go. Abọ́lọ́rí burúkú ni ẹ. Níwájú abọ́lọ́rí burúkú náà ní èjì abẹ́jọ́. Abọ́lọ́rí bẹ̀rẹ̀ méjì ọgbọ́gbọ́ wọlé. Wọ́n lè bá yẹ ṣe ti máa gbá ẹ ní etí. Ó lè bá mi o. Bọ́ọ̀lù bàbá mi yàrá jẹ́ ẹ̀rẹ́ kó lè bá dá gbogbo mi. Baraka kí ni gbogbo òjò ṣe é sí? Ẹ wọ bàbá o fẹ́ ní problem nìyẹn o fẹ́ ní problem nìyẹn husband rẹ̀ wife rẹ̀ o bá wife jà. Bàbá ẹ má dá sí ẹ má rẹ̀ wo ẹ fi mí lẹ̀ fún. Wá ṣíṣàwé ẹni àbá sí ẹ wá ọ̀dọ́ wà lóde bàbá tó lọ́jà yóò dẹ́kọ̀ ní ẹgbẹ́ wájú ẹ̀ báwọ̀jú dájú kún lè mi ni yá mi báwo ni máa ń gbọ́n kankan sí yìí pé àwọn bọ́ìsì gáréjì wa wọ́n lágùn mọ́ ẹ lórí wípé ìfáàtì pé ó bẹ́jẹ̀ báwo ló ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn ṣé wò ó tẹ̀ mọ́ gbàgbàlagbà ni wọ́n ṣá nígbà tó ọmọ kéékèèké ń jà bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ lọ ń kó sí wọn láàrin èwo ń ti tiẹ̀ dájú kúnlé èwo ń ti tiẹ̀ lóòkè orí náà ló ṣe ń sìn ìgò lọ fọmọ ẹ lórí wàá ti palẹ̀ bàtẹ́ mọ́ ó mọ̀ pé ọmọ kéékèèké ni wọ́n òun náà ti làgùn mọ́ ẹ lórí nísìn báwo bá la rẹ̀ ok wọ́n ti bandage wọ́n ti ẹ̀jẹ̀ lọ treat ẹ̀ ok no problem tẹ́mi gan bá ti ń jáde ń sìn màá yà lọ́dọ̀ ẹ̀. My dear, ẹ má bínú ta lè má sọ. Má má jà fún ẹ dájú kúnlé màmí. Dájú kúnlé. Ibi sọ pàrágà tó wà ní gáràjì wa lọ ní wọ́n bẹ̀rẹ̀ ìjà ń bẹ̀rù ní dájú ìkúnlé wọ́n ní bó ṣe kó sáà ní wọn ni para tán máa rí wọ́n ní bó ṣe fọ́ọ̀lù mọ́ lórí mi. Wọ́n ṣe ní fọ́ ní gòlòrì àwọn ẹgọ́gọ̀ ṣe ló yẹ kó dá ẹmu lẹ́gbẹ̀ẹ́ ó yẹ kó fún ìgò ẹ̀gbẹ́ báyìí ló ti yẹ kó yọ síta bẹ́ẹ̀ ni tó wá sí pé yọ ponú ọ̀nà àwọn ọmọ ń jà ṣé ìdílẹ́sìn pé àárín wọn ló yẹ kó kó sí ṣé kò yẹ kó máa ta kẹ́kẹ́ kó máa làjà tó béèrè ẹ̀wọ̀ ìwájú tèmi sọ fẹ́yìn tí ẹ̀yin ò tiẹ̀ kàn tí ló ṣe pàtàkì rẹ̀ tó ti yẹ yín mo bá lórí mọ òkú orí bá pọ̀ lápọ̀ ìjọ máa ń dìbò ní o bẹ́ẹ̀ ni ìwọ̀n ní ta pẹ́pẹ́ tó gbèjẹ yìí mọ́ mo máa fún náà bá bẹ̀ yín má fún àṣọ mi tó kú ọ̀sán mọ́ torí mi ò mọ̀ rẹ́ tipátipá tẹ̀ ń bọ́ ọmọkùnrin ṣe o mo dẹ̀ pariwo fún títí pé ká ẹ̀dẹ̀ ìlẹ́yìn ọmọkùnrin yóò fẹ́ gbọ́ sí mi lẹ́nu o. Kí là ń sọ kí ló ń sọ? N tẹ́ ẹ̀ sọ ni mo sọ. Ó ti gbà wípé bàbá Kúnlé lẹ́tà ń sọ̀rọ̀ yìí àti pé kí lọmọkùnrin yìí ṣe fún ẹ gan-an tó jẹ́ pé òun fẹ́ gbọ́rọ̀ ẹ̀ sétí. N tó ṣe fún mi yẹn gan-an ni wọ́n á ṣàlàyé n tó ṣe fún mi ní pé ayé ń bàjá. Bẹ́ẹ̀ni ayé ń bàjá ẹ̀ka ayé bá lè bàjá tí èèyàn bá ń bá rí ó máa kọ́ báyìí àmọ́ kó má kó báyìí kó máa ṣorí burúkú tó lọ ṣe síwájú ṣó ti yé yín èmi ò mọ ti yín bẹ́ẹ̀ Àbákúnlé kí ló dé àtẹ̀gẹ́ni tó nífẹ̀ẹ́ lẹ́nu irọ́ náà ni àbòsí la bá ń bẹ̀ àtàwọn àwọn awítán ọlọ́jẹ́ àbá àdúgbò mọ̀ pé ẹni tó bá lẹ́ẹ̀ka alábòsí ẹ̀rọ fi jẹ́ àbá àdúgbò ṣá alábòsí èèyàn tí ò níṣẹ́. Ok, ọ̀rẹ́ ti yé mi sí ibi fẹ́ jáde. Má sọ fún mi pé ibẹ̀ ló ń gbà lọ. Ibẹ̀ kan ni mo lọ. Ó wá lọ́nà gẹ̀rẹ̀ ṣọ́tí ẹ̀ tó bá lọ́nà gẹ̀rẹ̀ wọ́n á dá ẹ̀mú lẹ́gbẹ̀ẹ́. Ó yá drinks oníkìgbé wà fún mi. Mi ò mú tí ó ṣàgbọ́n nǹkan tó ṣẹlẹ̀. Ó wú kí ni? Mo ní kọ́ mú tó bá fẹ́ padà mú. Ó tí ìjẹ́ kò bá tó máa mú ẹ̀ nìyẹn. Ó fẹ́ pa mí ni. Máa jáde. Tí bá dé adé máa sọ ìjọ. Ó lọ àbí? Mo ń lọ. Wàláì tí ò bá sí gbogbo ṣe jẹ́ ni tí ó lẹ́yìn tí ó kọ́kọ́ pa ìwé náà kọ́ yọ ìfún ẹ̀ síta. Àmọ́ ọlọ́run ò ní jẹ́ torí mi lè jó kó bá mi. Kí ọkọ̀ là gidi ṣáá. On a more serious note, ẹ̀yin méjì kí ló ṣe fẹ́ yọ̀ nínú mi? Ẹ ṣé àwọn tó bá ní boyfriend kó àbí ẹni tó bá ní girlfriend kọ́ lọ kó sólò. Because I really don't understand you guys.
kí ló tẹ̀ ṣe kó máa fẹ́ mi. Ó tọ́ ni àbí ẹ kókó sojú abẹ ní kò. Ẹ mọ̀ pé ìgbà tí mo lọ. Honestly, ọkàn òun méjèèjì dọ̀tí. Oh, very, very dirty. My dear, what? If you will have to get married, why I say you fair already. Hey, I love her. Make it real. I told you, who normally prize must pay. How many times? Mo ti jẹ́ kó mọ̀ pé ṣọ́pọ̀ yàtọ̀ sí dragon. How many times? No, so wait, don't tell me just my love. Guys, hey, silent! Kẹ́nu òṣìṣẹ́ sọ. Ọ̀bọ̀ ìbò ṣe wà àìsáìsì ẹ̀ lélẹ̀ ká ṣe kí ni ká lè jí mọ́ bíbá. Òkúta lélẹ̀ a máa bury ẹ̀ live. Hey! Are you mad? Guys, there's no time. Yeah! Hey, silence! Yeah! Hey, Joe. Boss, Atala, guys. Yeah! No! Bàbá àdúgbò, bàbá àdúgbò, bàbá àdúgbò, bàbá àdúgbò, àyànmọ́ ògbógun, orílẹ̀ lẹ́jọ́. Destiny drives human's life. Èkó mòrù oníyan díjì náà sí mi. Bàbá àdúgbò, bàbá àdúgbò, bàbá àdúgbò, bàbá àdúgbò, bàbá àdúgbò. Orílẹ̀ lẹ́jọ́. Destiny drives human's life. Èkó mòrù oníyan díjì náà sí mi. Bàbá àdúgbò. Ìgbà ló dé bọ́ tálákà, aláṣọ kan tó do nígbà aṣọ. Ìgbà yìí ló tún dé bó lówó onílé rẹpẹtẹ tí kò ní kankan wá. Ìgbà ire ni mo yàn, orí mi máa takò mí. Ẹni iwájú ni mí o, mi ò ní dẹ́ni ẹ̀yìn. Bàbá àdúgbò, bàbá àdúgbò, bàbá àdúgbò, bàbá àdúgbò, àyànmọ́ ògbógun,
jìnnà sí mi. Bàbá àdúgbò oníyangí. Bàbá àdúgbò. Bàbá àdúgbò. Bàbá àdúgbò. Bàbá àdúgbò. Àyànmọ́ ògbó. Orílẹ̀ lẹ́jọ́. Destiny drives humans life. Epo oníyangí.